Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe bí a ṣe gbọ́ ò wọ́n ní wọ́n ṣe royal dinner fún Queen Naomi ní Lekki. Wọ́n ní Ashley wọ́n ní wọ́n lé síta o, wọ́n ní wọ́n jẹ́ kí ó wọlé. Wọ́n nítorí royal dinner yìí wọ́n ní private dinner ni. Wọ́n ní private ni, ó ní ojú àwọn tí wọ́n pè, kò ń ṣe any other person ni wọ́n pè síbẹ̀. Wọ́n ní àwọn tí wọ́n wá sẹ́, àwọn tí wọ́n pè síbẹ̀, wọ́n ní àwọn èèyàn tó jẹ́ pé ó close gan mọ́ kábíyèsí àti Queen Naomi. Ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń darapọ̀ mọ́ channel mi, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola, mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé, tẹ́ bá ti subscribe, ẹ subscribe, ẹ tẹ notification bell so that tá bá ti post anything ẹ máa rí. Ẹ má gbàgbé kẹ́ thumbs up fídíò wa. Ọlọ́run Elédùmarè á dùn gbogbo yín nínú o. Ayọ̀ ni ọ̀rọ̀ yín máa já sí ní agbára Ọlọ́run. Ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist tèmi. Wọ́n ní dinner yìí, wọ́n ní private house kábíyèsí tó wà ní Èkó ni wọ́n ti ṣe dinner yìí. Wọ́n ní kábíyèsí wọ́n ti ṣa àwọn èèyàn pàtàkì èyí tó jẹ́ pé wọ́n fẹ́ kí wọ́n wá sí ibi àpèjẹ èyí tí wọ́n organize fún Queen Naomi yìí. Wọ́n ní kì í ṣe fún everybody ni wọ́n organize it fún. Wọ́n ní èèyàn 16 péré ò ní wọ́n expect níbi royal dinner èyí tí wọ́n ṣe yìí. Wọ́n ní Ashley yọjú síbẹ̀, wọ́n ní bí wọ́n ṣe short out of the dinner nìyẹn o, ẹ̀yin ará ilé. Wọ́n ní ìgbà tí ó dé wájú ibẹ̀, wọ́n ní wọ́n pe kábíyèsí pé ṣé kí ó wọlé. Wọ́n ní kábíyèsí ní rárá, ìpè kábíyèsí ní rárá, wọn ò gbà kó wọlé. Wọ́n ní bó ṣe wọ inú mọ́tò tó gbé wá nìyẹn ló fi lọ. Bí àǹtí wa ṣe ń sunkún nìyẹn nígbà tí ó ń lọ. Wọ́n ní ìgbà tí kábíyèsí fẹ́ ṣe dinner yìí, wọ́n ní wọ́n ti sọ fún àwọn ènìyàn tí wọ́n máa bá wọn organize ẹ̀ pé dinner yìí private dinner ni o. Àwọn ò dẹ̀ fẹ́ too much of crowd. Wípé èèyàn 16 péré ò ní àwọn fẹ́ nínú dinner yìí. Ẹ̀yin náà ẹ mọ̀ tí kábíyèsí bá ní èèyàn 16 làwọn fẹ́, ẹ mọ àwọn tó máa wà ńbẹ̀. Ẹ mọ àwọn tó máa wà ńbẹ̀. Ẹ̀yin èèyàn lé, àfi tá bá ń tanra wa. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà mọ̀ pé kábíyèsí wọ́n ti learn lesson wọn from nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn àti Queen Naomi. Ẹ̀yin náà mọ̀ wípé ìgbà tí ọ̀rọ̀ Queen Naomi ṣẹlẹ̀, oríṣiríṣi àwọn ènìyàn ni wọ́n ń dá sí ọ̀rọ̀ yìí. Ẹ rántí ìgbà tí obìnrin kan wá ní àwọn obìnrin Àkúrẹ́ kan tán wá advice kábíyèsí tán ní kábíyèsí ń bẹ Queen Naomi lójoojúmọ́, ṣùgbọ́n Queen Naomi ò padà wípé kí kábíyèsí bá bẹ̀ kó ìdáwó bíbọ̀. Ẹ rántí nǹkan tí kábíyèsí sọ fún àwọn obìnrin yìí. Wọ́n ní advice àwọn ló gbé àwọn débi táwọn wà lénìí. Wọ́n ní advice àwọn ló gbé àwọn débi táwọn wà lénìí. Nítorí ẹ̀ ní kábíyèsí ò fi fẹ́, ni wọ́n fi fẹ́ gba advice ìmọ̀ràn kí mọ̀ràn mọ́, tó jẹ́ pé wọ́n fẹ́ nǹkan tó jẹ́ pé ó tún máa fa wàhálà láàrin àwọn àti Queen Naomi, tí wọ́n fẹ́ deal pẹ̀lú love wọn. Wọ́n fẹ́ dojúkọ ìfẹ́ àwọn méjèèjì fúnra wọn. Wọn ò fẹ́ kí èèyàn kọ́kọ́ dá sí ọ̀rọ̀ àwọn méjèèjì mọ́. Nǹkan tí kábíyèsí fi ń sọ nìyẹn wípé special dinner, royal special dinner làwọn ṣe. Àwọn ò fẹ́ rò, àwọn ò fariwo. Àwọn fẹ́ gbé ìgbésí ayé ìrọ̀rùn pẹ̀lú àwọn àti ìyàwó àwọn. Ìgbà yẹn ṣe mọ̀ pé kábíyèsí wọn ò rò pé àwọn èèyàn lè máa ní inú burúkú báyẹn fún Queen Naomi. Wọ́n ti wò pé wọ́n nífẹ̀ẹ́ àwọn bí àwọn ṣe nífẹ̀ẹ́ wọn ni. So kábíyèsí wọn ò ní pé àwọn ò trust anybody. Gbogbo èèyàn ní kábíyèsí trust. Ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ó ba kábíyèsí lẹ́rù ní ìgbà yẹn pé àwọn èèyàn lè gbé irú ìgbésẹ̀ báyìí lórí àwọn àti ìyàwó àwọn. Ìtorí ẹ̀ ni
kábíyèsí fi ní enough is enough o. Kò sí àwọn kankan tó máa dá sí ọ̀rọ̀ àwọn àti Queen Naomi mọ́. Gbogbo nǹkan táwọn bá fẹ́ ṣe láàárín ara wọn, ó máa jẹ́ private. Ó dẹ̀ máa jẹ́ àwọn méjèèjì làwọn máa handle ẹ̀ fúnra wọn. Ó ya gbogbo wọn lẹ́nu wípé Ashley ó wá nítorí pé wọn expect pé ó lè yọjú. So nígbà tí wọ́n dẹ̀ ní ó wá, wọ́n ní wọn ò jẹ́ kó wọlé. Wọ́n ní pé she's not invited into the dinner, royal dinner. Wọ́n ní ìbínú ló fi kúrò níbẹ̀. So wọ́n ní kábíyèsí ń wà very very careful fún Ashley ni o. Wípé àti Queen Naomi nítorí iná èṣìṣì kì í jóyàn lẹ́ẹ̀mejì. So wọ́n try láti fẹ́ǹsì nǹkan tó yẹ pé ó tún máa mú wàhálà àti ìdààmú bá relationship àwọn. So ẹ̀yin èèyàn lé allegedly bí a ṣe gbọ́ gist nìyẹn pé wọ́n fẹ́ǹsì Ashley, wọn ò jẹ́ kó wọ inú royal dinner. So tá bá tún gbọ́ gist mi a máa mú wá ní agbára Ọlọ́run. Gbogbo etí tó ń gbọ́ mi, etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di o. Ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe kò ní kan ìsàlẹ̀ àpò. Òkè òkè ni ọlá yín á máa lọ. Please share this video, like and subscribe. God bless you all.